Sọlá nàbẹ ìdíkẹrẹ níbi tí àwọn ìyá wa ọwẹ wọn ti dé sí ìkàlẹ̀ àárọ̀ la pè é gbọ́ tó yà wá lẹ́nu pé ọ̀sán náà dé bẹ́ẹ̀ ni sáàmàtó Matthew ìdídowó àwọn náà wọlé wa àti ọmọ bàbá wa Haruna Ìṣọ̀lá Alhaji Olùgbàyè Abdulwasiu Haruna Ìṣọ̀lá àwọn náà wọlé wa. Tòní ìdílé bí a ṣẹ̀ṣẹ̀ ń dára wa lákòókò tó níbi tí àwọn bàbá tó ń padà lọ bí a ká ṣe ní kọ́mọ́nkóbó lórí nǹkan tí à ń kọ́ntribútì pẹ̀lú nǹkan tá à ń ṣe ní alimọ̀bíyèsí. Ọ̀rẹ́ ẹja bẹ̀rẹ̀ látòrí ká ṣe pápápá kí lè fẹ́ fi ràn wá lọ́wọ́ tẹ́ fẹ́ fi sọ́pọ́tì nǹkan tí alimọ̀bíyèsí tí wọ́n gbé kalẹ̀ yìí project tá a gbé kalẹ̀ à ń kọ́ hospital àwọn àti kọ́lé kí wọ́n àti kọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n sílù ló ń lọ báyìí lọ́wọ́lọ́wọ́.